Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa níkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí àtúnmúwá yìí ó náà ni ọ̀rọ̀ tó ń lọ pàápàá jùlọ lásìkò tá a wà yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí ẹ bá gbàgbé tí ẹ bá dẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì yìí Otasansan TV, oríṣiríṣi ìròyìn òun la ti mú wá àti ìṣẹ̀lẹ̀ ọlọ́kan-ò-jọ̀kan la ti sọ lórí ọ̀rọ̀ nípa Yorùbá Nation àti àwọn tí wọ́n ń béèrè àti àwọn ajìjàgbara tí wọ́n ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà a ti mú oríṣiríṣi ìròyìn wá àti ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò àpapọ̀ tọdún 2023 tó ń bọ̀ lójú ọ̀nà yìí, pàápàá jùlọ ti ètò ìdìbò láti yan ààrẹ tuntun fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023. Láti ọjọ́ Wednesday yìí, ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún yìí, òun náà ni àwọn ẹgbẹ́ òṣèlú lóríṣiríṣi lórílẹ̀ Nàìjíríà ó ní wọ́n ti múra sílẹ̀, wọ́n sì ti àwọn kan ti bẹ̀rẹ̀ ìpolongo àti ìfọnrere ẹgbẹ́ òṣèlú wọn àti olùdíje tí oníkálukú gbé dání fún ìmúrasílẹ̀ ètò ìdìbò ọdún 2023. Ṣùgbọ́n eléyìí tí àwa fẹ́ sọ yìí òun náà ni a fẹ́ wò ó bí nǹkan ṣe máa rí àti bí ó ṣe máa ṣẹlẹ̀ látàrí pé àwọn ikọ̀ tó ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá, àwọn Yorùbá Nation agitators, bí ó ṣe jẹ́ pé wọ́n ń ṣe ìwọ́de rally lóríṣiríṣi lọ́lọ́kan-ò-jọ̀kan káàkiri àwọn ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí. Wọ́n ti lọ sí àwọn ìlú ńláńlá ní ilẹ̀ Yorùbá, wọ́n ti lọ sí àwọn bíi Ilé-Ifẹ̀, ìlú Ọ̀yọ́, Abẹ́òkúta, Òṣogbo, ìpínlẹ̀ Èkó, Oǹdó, Àkúrẹ́, Èkìtì àti àwọn ìlú ńláńlá míì òun ni wọ́n ti dé tí wọ́n sì tún ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọn ò tí ì sinmi, wọ́n sì ń ṣe ìwọ́de náà lọ́wọ́. Ohun tá a wá fẹ́ bojú wò ni pé báwo ni ṣé ètò ìwọ́de àti ìpolongo àwọn Yorùbá Nation agitators yìí ṣé kò ní forí gbárí pẹ̀lú ti ìpolongo ìbò fún àwọn olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí, ìyẹn tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ candidate olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò ọdún 2023 tó ń bọ̀ lójú ọ̀nà yìí, bí àwọn náà ṣe ń bẹ̀rẹ̀ ìpolongo ìbò àti ìfọnrere pẹ̀lú ìwọ́de ti ẹgbẹ́ òṣèlú tiwọn náà. Ṣé eléyìí kò ní forí gbárí? Ṣé eléyìí ṣé kò ní dá wọ́ọ̀wọ́ míì sílẹ̀? Ṣé yìí ṣé kò ní ṣe àkóbá fún ìpolongo ìbò ààrẹ ti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu olùdíje àti wíwọlé rẹ̀ gan nínú ètò ìdìbò ọdún 2023? Oríṣiríṣi àwọn ìbéèrè ó ní àwọn èèyàn tí wá ń béèrè lórí ìwọ́de yìí ti Yorùbá Nation agitators àti ètò ìpolongo ìbò ti ẹgbẹ́ òṣèlú APC èyí tí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ṣùgbọ́n ṣá ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ni tí ó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé ẹ̀kọ́ máa wò wá, ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí. Ẹ tẹ subscribe button, ẹ bá ti tẹ subscribe button ẹ má gbàgbé láti tẹ notification bell, ìyẹn aago rán mi létí ó dàbí aago ṣọ́ọ̀ṣì yẹn, ẹ tẹ̀ ìyẹn yóò fún láǹfààní láti lè jẹ́ pé kẹ́ ẹ tún máa rí wa wò lóòrèkóòrè, ẹ lè máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú àwọn ìròyìn àti àwọn ìṣẹ̀lẹ̀ àti àwọn ọ̀rọ̀ tuntun wá lórí ìkànnì yìí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Lára ìbéèrè tí àwọn èèyàn tí wọ́n ń bi wá léèrè ó ní wípé ṣé tí Yorùbá Nation ìpolongo Yorùbá Nation yìí tí
tí àwọn kan tí wọ́n ń béèrè fún lórílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá yìí tí ó bá padà bọ́ sí tí ó bá padà jóun torí pé ṣé kò ní ṣe àkóbá fún ètò ìdìbò ọdún 2023 tí yóò wáyé ní oṣù kejì láti yan ààrẹ fórílẹ̀-èdè Nàìjíríà àti pé tó bá bọ́ sí gan tí Yorùbá Nation tó bá padà bọ́ sí kó tó di ọdún 2023 ní oṣù kejì yìí ta ni yóò jẹ́ ààrẹ, ta ni ilẹ̀ Yorùbá ta ni yóò fi síwájú láti máa darí wa, bóò ni yóò ṣe rọrùn bí eléyìí bóò ni yóò ṣe ṣe èyí kò tún ní dá wọ́ọ̀wọ́ wàhálà rògbòdìyàn míì sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ìràwọ̀ ojú wo òun ni olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́gbẹ́ òṣèlú APC lọ́dún 2023 ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ojú wo ìràwọ̀ ló máa kọ sí tó bá padà rí bẹ́ẹ̀, bó ló ṣe máa jẹ́, kí ló máa ṣẹlẹ̀, ohun tí àwọn èèyàn tí wọ́n ń bi wá léèrè nìyẹn. Lára ohun tí wọ́n ń bi wá tí àwọn èèyàn ń sọ òun náà ni pé ṣé kìí ṣe pé ọ̀rọ̀ Yorùbá Nation yìí, òmìnira ilẹ̀ Yorùbá yìí kìí ṣe pé ó ti fẹ́ máa dàbí ẹ̀tàn, fẹ́ máa dàbí wáyé pé ó ti ń lọ́ra ńlẹ̀ báyìí torí pé ti wà lẹ́nu kíní ọ̀hún ó ti pẹ́ tí àwọn èèyàn sọ nìyà tí pé bí ẹni tó ń léwájú ikọ̀ tó ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá yìí, Yorùbá Nation agitators leader yìí, ìyẹn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bó ṣe jẹ́ pé kò sí lórílẹ̀ Nàìjíríà báyìí tó sì wà ní ìlú Kòtónú bó kàn jẹ́ pé wọ́n ti fún ní òmìnira láti máa jáde ṣùgbọ́n wọn ò fún láǹfààní láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti ìgbà yìí di àsìkò yìí. Ṣé pẹ̀lú bí nǹkan ṣe rí yìí ṣé kìí ṣe pé bóyá ejò ọ̀hún ti lọ́wọ́ nú, ejò ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti lọ́wọ́ nú, ṣe jẹ́ pé wọn ò fún Aṣíwájú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bí wọ́n ṣe fún ní òmìnira láti wá sí ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó ti jẹ́ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho yìí tí wọn ò ṣe fún láǹfààní láti wá sí ilẹ̀ Yorùbá, síbẹ̀ àwọn ikọ̀ rẹ̀ àti àwọn ìgbìmọ̀ rẹ̀ àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n jọ ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá kó tó di pé Sunday Adéyẹmọ Ìgbòho ó kó sọ́wọ́ àwọn agbófinró lórílẹ̀‐èdè Kòtónú, síbẹ̀ wọn ò sinmi, wọn ò dákẹ́, àwọn ọmọlẹ́yìn rẹ̀ àti àwọn tí wọ́n jọ ń léwájú ikọ̀ náà wọn ò sinmi ìpolongo, wọn ò sì sinmi ìgbìyànjú láti rí i pé òmìnira ilẹ̀ Yorùbá ó bọ́ sí i. Ìròyìn tákàntì ẹ̀ gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ń fini lọ́kàn balẹ̀ torí pé a gbọ́ pé àwọn United Nations àwọn àjọ ìṣọ̀kan àgbáyé àwọn náà ti ṣetán báyìí láti máa gbọ́ àròyé àwọn Yorùbá Nation yìí, àwọn náà dẹ̀ ti ń gbé ìgbésẹ̀ akin àti ìgbésẹ̀ tí ó fini lọ́kàn balẹ̀ léyìí tó ń sọ wípé kò ní pẹ́ mọ́ tí òmìnira ilẹ̀ Yorùbá tí yóò fi di òun tí yóò fi bọ́ sí i. Pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí, Yorùbá Nation tí à ń béèrè tí à ń pariwo yìí pẹ̀lú ètò ìdìbò ọdún 2023 láti yan ààrẹ tuntun fún ilẹ̀ Nàìjíríà yìí, bó ti ṣe jẹ́ pé ọ̀kan lára àwọn ọmọ ilẹ̀ Yorùbá náà tó tún jẹ́ kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pé òun náà ni olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2023 yìí, ṣé kò ní jẹ́ pé ilẹ̀ Yorùbá yóò pàdánù àǹfààní yìí, á jẹ́ pé kó jẹ́ pé ọmọ ilẹ̀ Yorùbá òun ni yóò di ààrẹ lọ́dún 2023 pẹ̀lú bí àwọn Yorùbá Nation yìí bí wọn ò ṣe sinmi, wọ́n ṣe ń tẹ̀síwájú láti rí i pé Yorùbá Nation ó di òun. Pẹ̀lú bí nǹkan ṣe ń rí àti bí ó ṣe ń lọ yìí, ohun tó jẹ́ káwọn ọmọ sọ eléyìí òun náà ni pé ẹ rí i pé àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tí wọn ò rọ̀gbọ̀kú lé ẹgbẹ́ òṣèlú kankan, tí wọn ò rọ̀gbọ̀kú lé ìjọba, tó jẹ́ pé àwọn dádúró òun ni àwọn NGO àti àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan association, a ti ń rí àwọn tó jẹ́ pé ọmọ ẹgbẹ́ ilẹ̀ Yorùbá ni wọ́n, tí wọn ò sì síbẹ̀ tí wọn ò fara mọ́ Bọ́lá Ahmed Tinubu, tí wọn ò ṣe àtìlẹ́yìn
fún Bọ́lá Ahmed Tinubu láti di ààrẹ lọ́dún 2023 yìí tí wọ́n sì ń fi ìfẹ́ àti àtìlẹ́yìn hàn sí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn Peter Obi tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún un. Ṣé yìí kò ní dàbí gbà wípé bóyá a tún fẹ́ sọ àǹfààní míì a tún fẹ́ sọnù nílẹ̀ Yorùbá? Ṣé yìí kò ní dàbí bí ó sì máa ń rí látẹ̀yìnwá? Torí oríṣiríṣi àwọn àǹfààní báyìí ńlọ àti rí sẹ́yìn tó jẹ́ pé a ti pàdánù rẹ̀. Ṣé ẹ gbàgbé ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà náà lọ́hùn-ún? Ṣé ẹ gbàgbé ti MKO Abíọ́lá àti àwọn ìṣẹ̀lẹ̀ míì nígbà yẹn tó jẹ́ pé eléyìí bí ó ṣe ń rí yìí ó tún dídà gẹ́gẹ́ báyá pé kí àǹfààní yìí kó mọ̀ tún àdúrà táwọn gbà ní káǹfààní yìí kó mọ̀ tún fún ọmọ wa lọ́wọ́ torí pé bí nǹkan ṣe ń rí yìí kò fẹ́ẹ̀ sí pé bóyá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n ṣe tán láti ṣe àtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Tinubu. Yorùbá sì sọ wípé ọmọ ẹni ò sì rí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ṣùgbọ́n àwa kàn ń wòye bí àwọn èèyàn ṣe ń sọ àti bí àwọn èèyàn ṣe ń wí lórí ọ̀rọ̀ yìí òun náà la fi ní ká mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tí ẹ̀dẹ̀ ń gbọ́ wa. Ìbéèrè wa wá ní pé kí ni èrò tiyín kí ni ìwòye tiyín lórí ọ̀rọ̀ yìí? Ṣé Yorùbá Nation ni ẹ̀yin faramọ́ ni àbí ètò ìdìbò ọdún 2023 láti yan ààrẹ tuntun fún orílẹ̀-èdè Nàìjíríà nínú oṣù kejì ọdún 2023? Ṣé ètò ìdìbò ọdún 2023 láti yan ààrẹ tuntun fún orílẹ̀-èdè Nàìjíríà sí ilẹ̀ faramọ́ ni àbí Yorùbá Nation? Ṣé èwo ni ẹ lérò pé ó máa pé ilẹ̀ Yorùbá? Ṣé Yorùbá Nation ni ẹ lérò pé ó máa pé ilẹ̀ Yorùbá ni àbí ká ṣe àtìlẹ́yìn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti di ààrẹ lórílẹ̀ Nàìjíríà? Èwo ni ẹ̀yin lérò? Ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ yìí.